bọ́kọ̀ ó ní mo bọ́kọ̀ ń sùn èèyàn kan ló bá sọ ẹ bá rántí lọ́dún náà lọ́hùn ó ní mo bọ́kọ̀ ń sùn kíní kan ni mí ó sọ gbogbo ẹ̀ ìlú wà tí n bá mú fídíò yẹn lọ sọ́dọ̀ ọlọ́pàá ó pè mí ó ní kí ló tó pè mí náà ó ní refugee ni mí ó ní mi lè jáde kó lù ú ó ní kán ní kí n jáde kò mọ̀ pé mo ti ní pépà mi because they are foolish ó ní mi ò lè jáde in tí mo kọ́kọ́ ṣe fún un ó ní pé you okay? All right. In tí mo ṣe fún ni pé mo bẹ̀rẹ̀ látorí ìbẹ̀rẹ̀ téèyàn bá sọ wípé ọ̀ ní ìwé tó fi lè jáde nǹkan tó fẹ́ lè dẹ́ni yẹn lóhùn táwọn èèyàn fi mọ̀ pé ẹni yìí parọ́ mọ́ ni pé kó jáde lù mo dẹ̀ múra mo lọ France kó lè mọ̀ pé n tó sọ yẹn kì í sòótọ́ mo dẹ̀ débẹ̀ mo ṣe live video gbòógà kò lẹ́jọ́ nú mo lọ France mo jáde lọ mo lọ sọlúdé ńbẹ̀ mo dẹ̀ ṣe live video pé sọ ti rí pé France mo wà number 1 pé ọkọ́kọ́ parọ́ pé mi ò lè jáde ó nìyẹn kò ní ìdìjà ó dẹ̀ tó parọ́ mọ́ mi ọ ní èwèrè ẹni yẹn ló bọ́ sọ pé wọ́n ní kinní kan wọ́n ní mo bọ́kọ ẹ̀ mo dẹ̀ bọ́ sí online tó lè tètè máa ṣe rè tó bá jẹ́ pé mo rí orí ìtẹ́mi mọ́ ń ṣe fáwọn èèyàn náà tó bá ti fẹ́ blackmail èèyàn tó bá jẹ́ pé láyé mi wọ́n tó parọ́ mọ́ mi yẹn tó bá jẹ́ pé mo ti rí orí àbí mo mọ ẹni tó rí wí mo dẹ̀ dá oṣù 3 mo dá fún tí ayé rẹ̀ ó fi bàjẹ́ àfi tí ò bá sọ lọ́mọ mọ́ lókù àfi tó bá jẹ́ pé n tó sọ nípa mi yẹn tó bá jẹ́ òótọ́ ni 3 months ni mo dá fọ́lọ́hun ojoojúmọ́ ni mo sì ń dí láàárọ̀ tí mo rántí pé wọ́n ti challenge mi o ipe mo bọ́kọ rẹ̀ sùn o mo mọ́kọ rẹ̀ rí o mo gbọ́kọ lọ́wọ́ rẹ̀ o mo dẹ̀ bọ́ta 3 months ni kò pé 3 months eléyìí ti pẹ́ mo kàn ń torí ọ̀rọ̀ tí mo fẹ́ address o ni mo fi bẹ̀rẹ̀ láti bí mo dẹ̀ bọ́ta onítọ́ pé mo rí orí láyé mi àbí mo mẹni tó ń rírí oṣù 3 wèrè mo fẹ́ kọ́ ya wèrè tó bá jẹ́ mi mò ń parọ́ fún ọ kémi náà ya wèrè online kò ju 3 months kò tó 3 months and she came to say kò rí bẹ́ẹ̀ àràbù ni òun kàn parọ́ mọ́ mi ni ìyẹn lọ bẹ́ẹ̀ sórí jẹ́ nsọ kankan fún ọ tó bá parọ́ mọ́ mi ọ̀ lè mú jẹgbé tí n bá ti kú ọ̀wọ́ àwọn ọmọ mi kan tó lọ sọ òótọ́ pọ̀ parọ́ mọ́ mi ọ̀ lè mú jẹgbé evidence wà online tí n bá ti kú kó tó di pọ̀ realize nídàmú ọ̀wọ́ àwọn ọmọ mi kan I swear to God wàá wá wọn kan wàá lọ sọ pé mo parọ́ mọ́ ẹni wàá wá wọn kan má jẹ́ n parọ́ fún ọ in tí orí mi gbé wá nù ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan wà mo ti sọ fún yín bí ìkọ́lé bá mọ̀ mo wà ní LAUTECH mo wà ní PI 100 dádì mi ní kó fún mi ní 10,000 naira ní school gbà yẹn kò fún mi lójú mi báyìí ló ti parọ́ mọ́ mi ipe òun ti fẹ́ mi lówó 3 years ago owó ẹ̀gbọ́n mi kan láti wá fún mi ní 10,000 naira yẹn padà Mama G wà nsàlẹ̀ ọ̀rẹ́ Mama G ni Mama G ló wá kàn ọ wá kàn máa yọ sí ọ nínú ìgbésí ayé rẹ̀ torí mi ní parọ́ ń tọ́ ṣe mọ́ láyé wá kàn kò sí bó ṣe lè jẹ́ èèyàn Ọlọ́run tó wá kàn ó wá Mama G kan 3 years ago ẹ wò gbà tí mo ti 31 school láti 1999 I'm fine ó wá Mama G kan ó sì wá dá 10,000 naira mi padà fún mi ipò ń parọ́ mọ́ mi ni pé kò sí gbogbo ibi tó ń bá ń lọ wọ́n máa ń sọ pé òun jẹ́ èèyàn lówó òun gbowó lọ́wọ́ èèyàn pé tí ò bá dówó yẹn padà ayé rẹ̀ ò ní dá so tó o bá ń parọ́ mọ́ mi ọ pàdé mi ní ìkọ̀nà ìgbà interest lọ́wọ́ rẹ̀ ìgbà torí mo sunkún jọ nínú ọdún náà lọ mo sunkún torí dádì mi sọ fún mi pé báwo mo ṣe sáré náwó tó bá mo ní dádì wa mo ní dádì wa ti kú nìsín mo ní dádì wa mo ní wàláì mo ní wọ́n fún mi lówó yẹn mo ní wọ́n fún mi
ó dẹ̀ ń sọ lójú mi báyìí kí ẹ máa parọ́ mọ́yàn lójú èèyàn báyìí pòun fún un mo wá bú sẹ́kún ìgbà tí mo sunkún tí mo ní dádì wa wàláhì tàláhì símọ́bìlà ìwọ̀n fún mi lówó yẹn ní dádì wa tó believe mi pé ó dà fílẹ̀ ẹlẹ́jì ó máa lọ because you have power jù mí lọ ń gbà yẹn ó dẹ̀ mọ̀ pé in tí wọ́n bá sọ wọ́n máa believe ẹ torí pé wọ́n ti wà ní school jágbà ó rò pé o lè sọ lọ gbé o lè parọ́ mọ́ yẹn lọ ní táìmù yẹn kó o jẹ lọ gbé kó o shine wàá shine wàá ríran yẹn pamọ́ kí lẹ́yìn ó jọra wọn àwọn èèyàn náà believe ẹ but let me tell you wàá sunkún ẹ wàá sunkún ẹ you will cry it's coming kì í ṣe téèyàn lè jẹ gbé let me tell you Ayọ̀míkún Àpèkẹ́ o ní ìmọ̀ bóyá ẹ bá ń táàgì Àpèkẹ́ tó bá wà ń bí torí mo máa ń fẹ́ kí èèyàn máa jẹ́rìí mi àtàwọn tó bá wà ń bẹ̀ mo máa ń fẹ́ kí àwọn èèyàn kan máa jẹ́rìí mi nílì leave me alone please. tí Àpèkẹ́ bá wà ń bí àwọn bíi wọ́n pọ̀ wọ́n wá sọ́dọ̀ wọ́n lọ táàtì mi n tó fa ọ̀rọ̀ ẹni o tí mo fi jáde rẹ̀ tí mo ní máa àdírẹ́sì ẹ̀ totally wọ́n ní kí ló dé tèmi ò lè bí Àpèkẹ́ lórí ọ̀rọ̀ Ayọ̀míkún àwọn èèyàn ẹ burú o fàájà Àpèkẹ́ wọ́n ní kí ló dé wọ́n ní ṣe bí ọ̀rẹ́ ṣe bí mi àti ọ̀rẹ́ mi ni ṣe bí mo mọ̀ rí wọ́n send message lóríṣiríṣi fún mi àwọn tó lọ fún wọn ní WhatsApp number mi even up to this morning in tó múnú bí mi ní ìsinmi pé mi ì tí ì jáde lójú oorun tí mo tó ti rí message pé ọjọ́ abẹ́ o ṣe bí ẹ máa ń bẹ̀bẹ̀ fún yàn ni kí ló dé tẹ́ bẹ̀bẹ̀ fún is there anything táyọ̀míkún tún ṣe fún mi mo fi ọjọ́ ìmọ̀ bóyá Ayọ̀míkún ṣẹ̀mí lẹ́yìn bóyá ó ti bú mi rí lẹ́yìn àbó ti sọ̀rọ̀ sí mi yín lẹ́yìn bó èmi àti ẹ̀ ò ní problem ní èyí tí mo lè mọ̀ èmi àti ẹ̀ ò jàrí and mo fẹ́ kí àwọn èèyàn tó wà ní ọ̀dọ̀ Àpèkẹ́ tápèkẹ́ ò bá tí ì jí gbogbo ẹ̀yin tẹ́ máa wà lórí péjì Àpèkẹ́ ní táìmù gbàtàn jà yẹn mo fẹ́ kí gbogbo yín kẹ́ bóyá wà sálẹ̀ wàhálà wo ni mo ṣe níjọ́ náà lọ́hùn tó drain mi tán bá lè bá mi rí àwọn fídíò yẹn gbé jáde níbi tí mo ti ń lọ sí ọ̀dọ̀ orí péjì Gizmall tí n bá kúrò lọ́dọ̀ orí péjì Gizmall níbi tá ti ń drag Àpèkẹ́ màá wá sórí péjì Àpèkẹ́ mo ń ṣọ́tù láàrin péjì méjèèjì láti fi lè make peace. I was drained that day ọjọ́ méjì ni if you could remember tí n bá ti lọ bí Àpèkẹ́ ó dá mi padà síbẹ̀ pé kí n lọ sọ màá tó lọ bẹ̀ yẹn I was shuttling between the two pages you have the video Ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ bá ń send ẹ̀ kí n play ẹ̀ fún wa jọ bá ń send ẹ̀ Ọlọ́run mo ń ṣọ́tù láàrin péjì ibi táyọ̀míkún lọ Ayọ̀míkún lọ sórí péjì Gizmall níbi tí wọ́n ti ń dragi ẹ̀yìn Àpèkẹ́ wà lórí péjì ẹ̀ mo wá ń ṣọ́tù láàrin méjèèjì mi ò lò lórí ibẹ̀ yẹn rárá mo lò tó 4-5 hours aproko bá ń sẹ́ǹdì ẹ̀ síbí ẹni tó bá ti ṣoore fún yàn rí mo sọ fún yín ó ti di èèwọ̀ kéèyàn sọ aburú nípa ẹ̀ àbí kéèyàn di ọ̀tá ẹni yẹn